Olege show. He don tey. Mi gbọ́. Ẹ máa wo Bísí Ológe nínú Instagram, nínú gbogbo YouTube. Wọ́n pé méjì, mo kàn sọ fún yín ni. Orúkọ mi ni Alhaji Adé Adérelé, tí gbogbo yín mọ̀ ní Adé Adérelé, a Nollywood group. Bísí Ológe. Kò pọ̀. Bísí Ológe. Ọlọ́jọ́ ìdíkọ́jú bá kí bá mi ṣe. Ìbá bàbá, ìbá ilé. Ọlọ́wọ́ ọba tó ti jẹ́ lọ́wọ́ ọba o. Ayé tó máa ń gbé. Jésù máa ń jẹ́ lọ́wọ́ ọba o. Yóò tàbí sáyé náà. Olórí rísíkù lọ́dọ̀, ìrìṣà ọ̀gbọ́n pẹ̀lú. Ẹni wọn lọ́wọ́ máa ló pẹ̀lú. Lọ́sọ̀ máa ń gbógun bàjẹ́ bá ń dìtẹ̀. Ẹni lọ́wọ́ bá kẹ́ lọ́wọ́ bá kẹ́. Ìdá ìmáṣẹ́ lálẹ́ ó fọ́ o. Ẹ má ṣe àlùwò fún un. Bàá péye nínú ọdún. Bàá ọbẹ̀ nínú ẹ̀pẹ́ ẹ̀pẹ́. Òun gbogbo lọ́wọ́ rí ẹni máa yí ọkùnkùn yó. Ẹ̀dá dàbí ẹlọ. Báwo ẹ̀dá bá dàbí ẹlọ? Àwọn ọmọ ẹ̀dá ó ní ìrọ̀jò, wọ́n ní ìjà ilé ayé gbé. Adé ìwé òfin, kò jẹ́ káyé ní ìwé ọ̀rọ̀kọ̀. Mo tún dé bí mo ṣe ń lé. Mo tún dé. Olóyàjú mo gbọ́pọ̀ ńlá dé. Mo tún dé pẹ̀lú dùnú. Àìgbèmí lé lọ́nà mo jẹ́ tèrè ńlá. Àwọn alágbé ọlọ́run bí ọjọ́ ìgbà pàdé lórí. Kò sábà tó máa dúdú ẹ̀kọ́, orí yẹn dájú. Tútù ni wọ́n ń ṣì pẹ́ nínú pẹ̀lú adé ọgbà. Àìjẹ́ lágbo olóhùn bí ọjọ́ àbádé omi. Àwọn wọn náà gbọ́ wọ́n ṣe pamọ́nú. Sẹ́pàdé wa nígbàlẹ̀ ẹ̀tẹ̀rí wa fún wa. Àwọn alágbó olóhùn bí ọjọ́ ìgbà adélé wọn. Àkùkọ bá rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ kọjá. Wọ́n sì wá.
ìwọ yẹ pẹ̀pẹ̀ dúró máa rí iṣẹ́ lẹ́tọ́ ní àgbẹ̀ iṣẹ́ wọn ẹ̀yìn ara wa. Lẹ́ṣọ̀ ni mo ṣe ìṣe ìyàwó. Ní àmì ìdílé kò wára mọ́ níbí. Lẹ́ṣọ̀ ni mo ṣe. Mo bá kàdá ẹ̀kọ́ mú gègé. Kò wá pẹ̀lú pọ̀npọ̀npọ̀npọ̀. Bọ̀bọ́lá ọ̀pọ̀ ńlámi ẹ̀wọ̀n gbogbo. Lọ́sẹ̀kọ̀ yìí ti dọ̀gba o. Lẹ́ṣọ̀ ni mo ṣe ìṣe ìyàwó. Lẹ́ṣọ̀ ni mo ṣe. Mo bá kàdá ẹ̀kọ́ mú gègé. Kò wá pẹ̀lú pọ̀npọ̀npọ̀npọ̀. Àbẹ̀bínú ètò fẹ́ àtúpà ó. Lọ́wọ́lọ́wọ́ ètò fẹ́ pàtìtì náà ó. Òjìdọ́kùnrin, òkúta kàkà bá jà, ọ̀rẹ́ mi ẹ̀ mọ́ ohun tí mo ń sọ̀rọ̀. Ọlọ́dọ̀dọ̀ ti Muhammadu Saidi, Saidi ẹ̀kọ́ ẹ̀kú, ó mọ́ ohun tí mo ń sọ̀rọ̀. Ibi wọlé àájì. Akíndíyẹmí ọkọ̀mọ̀ládé ọ̀rẹ́ mi àìjì wáyé lù bàánà. Gbogbo ládé ní kẹlẹ̀. Mo kí gbogbo lábẹ́. Lábẹ́ tó bẹ̀ ní kálẹ̀ mo kí yìí. Ìlú Ìbàdàn láwa yìí. Ìbàdàn tó mẹ́sì ẹ̀rọ wọn gbọ́.
fèsì ọ̀rọ̀ nìbàdàn òye wọn yékéyéké olú ẹ̀lẹ́ kí ìṣọ̀bẹ̀ làwọn àṣejọmọ fún wọn àyìnbẹ́. làwọn ọmọ wọn gidi ṣe ìṣọ̀rẹ́ ẹrú wa. ògìdọ́kùnrin ẹ bàbá bí wọn ní kékeré wọ́n bá ń ṣe súnmọ́ wọ́n ní ẹ̀kọ́ ọmọkọ́mọdé yìí ó pọ́ngọ̀ ọmọ tó máa jẹ́ ṣàmú láti kékeré ní ó ti máa ṣe nu ṣámúṣámú ọ̀rẹ́ dákásọ́ lẹ́nu ìmọ̀nà gbogbo ọjọ́ ayé mi ẹ̀yìn láti kékeré olúyọ̀lé mọ́fíìsì pé wọ́n ní ọtí mi àkọ́kọ́ sí kí wọ́n ìlé bá rí ìsìtọ̀ tó kẹ́kọ̀ọ́ báyọ̀ sí lẹ́nu. Ìkejì bàbá mi pàtàkì àbí àkọ́kọ́ ìjàpọ̀rọ̀ pọ̀rọ̀ alábí náà máa ń sásí tó fàájì lómi lọ́wọ́ ọmọ ayé mi sáàlì kàbíyèsí Adétúnjí. Freedom. Mo lé lọ́mọ ọ̀pọ̀ ọdún.